tó bá jẹ́ báyìí ló ṣe rí lóòótọ́, ọ̀pọ̀lọpọ̀ ni ò ní máa gbà kí ìyàwó ẹ̀ máa bímọ. Even ọ̀pọ̀lọpọ̀ ló máa adopt ọmọ tó bá jẹ́ pé bó ṣe rí rèé, tó jẹ́ pé tí ìyàwó bá ti wà nínú oyún, ọkọ ò ní nísinmi, kò ní fọkànbalẹ̀ ọkàn mọ́. Ṣùgbọ́n ta la rí bù o bí ò ṣe Adédìméjì Lateef. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa níbi tí a ti máa ń ṣe kíni, tí a ti máa ń fọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ lórí àwọn sinimá tó bá ṣẹ̀ṣẹ̀ jáde. Èyí tá a fẹ́ gbé yẹ̀wò lọ́jọ́ tòní ni Ẹ̀ta. Sinimá Ẹ̀ta ìyẹn tẹ́ bá tí wò, ẹ lọ sórí ìkànnì Mobímpé TV ìyẹn lórí YouTube, ẹ lọ wo Ẹ̀ta ńbẹ̀. Ó dà pé wọ́n ń fèyí ṣàlàyé àwọn ìgbésẹ̀ àti àwọn ìrìn àjò bó ṣe lọ nígbà tán wà nínú oyún àwọn ọmọ wọn tí wọ́n bí ní yàjóyàjó yìí. Nínú sinimá yìí láti rí itú tí Mobímpé ń fi ọkọ ẹ̀ pa o, látàrí wípé ìyẹn wò pé okay o, àsìkò ti tó láti pé kóun tiẹ̀ fìfẹ́ hàn sí. Gẹ́gẹ́ bí Mobímpé ṣe sọ nínú sinimá yìí, ó sọ pé ọkọ òun ṣèyàn gidi, is an African man, kò wà romantic, kò nífẹ̀ẹ́ òun tó, kò kí ń ṣe àwọn bí kán ṣílẹ̀kùn fún yàn, àwọn nǹkan ẹ ṣáà ti mọ̀ bó ṣe ń lọ. So àwọn á wò pé n tó fi wá bẹ̀rẹ̀ yẹn nígbà tó ń lóyún, àfi kóun kúkú ṣe níṣe tó máa fi jẹ́ pé ó máa tẹ́ òun lọ́rùn, kóun lo gbogbo ohun tó yẹ kó lò nísìnyí àti tó bá yá kóun lò ó sí lára. Tèmi ò rò pé ó yẹ kó rí bẹ́ẹ̀. Normally kò sí nǹkan tó bad nínú pé ọkùnrin kó kẹ́ obìnrin. Ṣùgbọ́n nígbà tẹ́ ti ń wà ní courtship, tẹ́ ti jọ ń rìn, tó ti mọ irú ọkọ tó fẹ́, tó bá ti mọ̀ wípé tó máa pamper ẹ̀ ló fẹ́, kò sí nǹkan tó burú ńbẹ̀ nínú pé Mr. Alágbájá àní lè fẹ́ra o. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tó ti gbà láti fẹ́, o ti gbà pé yes, gbogbo ibi tó bá já sí náà ni, kò wá yẹ kó o wá dúró dè nírú ìkóríta yìí. Ibẹ̀ yẹn lèmi ti against sinimá Ẹ̀ta. Torí bó ṣe ń lọ yìí, tó bá lọ jójú ayé, àfàìmọ̀ kírú ọkọ yẹn kó má ti gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra káwọn ọmọ gan tó dé. Torí wàhálà àti ìfòòró yìí ó pọ̀. Tẹ́yin bá ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí, mo sọ wípé ẹ ṣé o, a nífẹ̀ẹ́ yín. And ẹ̀yin tí ẹ ti wà lórí ìkànnì yìí tẹ́lẹ̀, ẹ ṣé gbogbo gbà wa o. Lágbára Ọlọ́run, àwa la máa wá o, ẹ̀yin la máa bá. Kí lẹ̀yin wá rí sọ sí? Ṣé nǹkan tí Mobímpé ṣe ṣó dáa? Ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin, ṣé ẹ̀yin tí ẹ lè ṣe irú ẹ̀? Ẹ̀yin gẹ́gẹ́ bí ọkùnrin, ǹjẹ́ ẹ tí ẹ lè ṣe gbogbo ohun t'Adédìméjì ń ṣe? Okay, tẹ́yin bá wá ń ṣe gbogbo ohun t'Adédìméjì ṣe, tẹ́ bá wá padà find out wípé n tó ń ṣẹlẹ̀ kọ́, ó fi kún ni, kí lẹ̀yin máa ṣe? Tẹ́yin bá wá wà lára wa tá jọ ń retí apá kẹta sinimá Ẹ̀ta, ẹ jẹ́ kí n rọ́wọ́ yín ní comment section, ẹ kàn type síbẹ̀ Ẹ̀ta. Ẹ ṣé púpọ̀. Lẹ́ẹ̀kan sí, gbogbo ojú tó fi ń wò wá ò ní fọ́ o. Owó dátà sì ń wọ́n yín. Àwọn ajẹ́nilọ́wọ́gbò nígbà fóònù yìí o. Ó rí bẹ́ẹ̀ o, àṣẹ́gun. Ẹ ṣé púpọ̀. Ó dàbọ̀.